ṣé ìyàwó ẹ̀ ló record ṣé Mohbad ló record excuse me sorry ṣé Angel ló record àbí ìyàwó ẹ̀ ló record àbí third person ló record ta lẹni náà tó gbé record yìí fún Gistlover ẹ má gbọ́ lọ. mo bọ̀ ẹ já gbélé ẹ jẹ́ ká gbélé mo bọ̀ ẹ jọ mo bọ̀ ẹ jẹ́ ká gbélé. WhatsApp that will share the same my client with me. I'm not feeling okay in my life again. Mohbad sọ wípé òun ò feel alright again. Ṣé ẹni tó ń record conversation yìí ó plant ẹni tó ń record Mohbad àti ìyàwó ẹ̀ àbí ìyàwó ẹ̀ ló ń record àbí Mohbad ló ń record? Then at this junction Mohbad ní pé òun ò feel alright mọ́. Tẹ́ bá gbọ́ conversation Mohbad yìí ẹ rí pé Mohbad ti go through mental health. Báwo ni audio yìí ló ṣe dọ́dọ̀ Gistlover? Kí ló dé pé lẹ́yìn tí Mohbad kú tán tí Gistlover fẹ́ kó wò òkú Mohbad fún donation ni Gistlover rí lórí ló reveal audio yìí? Kí ni motion Gistlover gangan láti gbé audio yìí síta? Then kí ló dé tí Gistlover ṣe turn around lẹ́yìn tó gbé audio yìí síta? Because lẹ́yìn tí Gistlover gbé audio yìí síta ni àwọn family Mohbad pín sí méjì. Àwọn tí wọ́n jọ wà nínú audio yìí wáyé tó jẹ́ wípé ọ̀dọ̀ Adótòṣì Gistlover ni wọ́n line up sí tí wọ́n dẹ̀ kọ̀ láti sọ nǹkan tó pa Mohbad. Sorry, Angel. Excuse me, Angel. Let me use Angel. Ẹ jẹ́ ká máa gbọ́ audio yẹn lọ. Ta ló fún Angel ní instinct ọ̀rọ̀ tó ń sọ yẹn? Definitely Gistlover ń fún Mohbad ní instinct pé olólùfẹ́ fẹ́ pa. Fún Gistlover láti post audio yìí, who sent this audio to Gistlover? Angel ó predict ikú ara ẹ̀. Tí èèyàn bá fẹ́ kú tí wọn bá fi hàn pé ìyàwó ẹ̀ fẹ́ pa kò ní sọ̀rọ̀ báyìí. Ta lẹni náà tó ń feed Mohbad against ìyàwó ẹ̀? Ṣé ni tó ń feed ìmọ́lẹ̀ against ìyàwó ẹ̀? Ṣé ni yẹn ti mọ̀ pé àwọn máa pa Angel fi kọ́ ọ̀gá ẹ̀ lọ́rùn ni? Then why tó ṣe jẹ́ wípé irú sensitive audio báyìí Gistlover sáré drop ẹ̀ nígbà tí mọ́lẹ̀ kú tán? Àtijọ́ tó dẹ̀ ti drop ẹ̀ ní ìyàwó àti ìyá ọmọ yìí náà ti align pẹ̀lú Adótòṣì Gistlover. Till tomorrow wọ́n wà align. Ṣé more audio or video ṣì wà lọ́wọ́ Gistlover tó fi kó olólùfẹ́ ọmọ yìí lọ́wọ́ sẹ́yìn? Because tó bá pé Gistlover release audio yìí ó ṣeéṣe kí family yẹn má túká, kí family yẹn wà lójú kan náà. Ó ṣeéṣe kí family yẹn wà lójú kan náà tí wọ́n bá release audio yìí. Torí pé nígbà tí wọ́n béèrè ọlọ́wọ́ bàbá Mohbad ń defend ìyàwó ọmọ ẹ̀, ìyàwó ọmọ náà ń defend bàbá Mohbad. The moment Gistlover drop audio yìí family yẹn túká.
lẹ́yìn tí Gistlover drop audio yìí lẹ́yìn ìgbà yẹn ló dàbí wípé àwọn olóṣèlú wa ń donate owó làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní donate owó lẹ́yìn tí Gistlover tó post audio yìí ni Gistlover sọ pé kán lọ wú òkú Mohbad ìyàwó yẹn ò dẹ̀ lè sọ̀rọ̀ torí pé ìyàwó yẹn wà shock pé Gistlover ní audio yìí lọ́wọ́ tí Gistlover dẹ̀ sọ fún pé there are more audios tóun lè release tí ìyàwó yẹn àbí ìyá yẹn bá fi lè takò òun ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn allegedly I'm just curious because mo rántí wípé bí ìmọ́lẹ̀ ṣe kú gbàrà the wife the mother and the father ojú kan náà ni gbogbo wọn wà but the moment tí Adótòṣì Gistlover tó release the audio yìí the family scattered and automatically Gistlover becomes the wife and the mother spokesperson. The wife and the mother, the innocent wife and the innocent mother, do they agree to be quiet for life because of some unknown videos tí Gistlover ṣì lè gbé jáde nípa wọn? Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Fọlá sọ níbi báyìí. Mo bọ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Fọlá sọ níbi báyìí. Fọlá sọ nǹkan bí kan. Mo bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi o. Wẹ́rẹ́wẹ́rẹ́ la máa ṣe kíní o. Fọlá sọ nǹkan bí kan. Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Fọlá sọ. Mo bọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́. Mo ilé yóò ti connect ilé tí ò ṣe connect ibi ló ti ń ṣe ibi ìbàlẹ̀ lè ti ń kọ ló ti mi ìdẹ mo bọ̀ o mo fẹ́ gbé nǹkan kan wá lálẹ́ yìí ni o mo fẹ́ gbé nǹkan kan wá ni o. Ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fẹ́ gbé nǹkan kan wá ni mo fẹ́ gbé nǹkan kan wá àti bá ní kí n máa lọ kí n máa bọ̀ ẹ máa gbádùn mp3 yẹn hold on ok ẹ máa gbọ́. Fọlá kò sọ pé plan A or plan B ni ìtorí ta ló ṣe record Mr. Lawal ẹ jẹ́ ká gbọ́ yẹn ìtorí ta ni ó ṣe record Mr. Lawal Fọlá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Fọlá sọ fún wa. ok Fọlá ó ní pé ìwọ àtàwọn ọmọ ẹ àti àwọn ọmọ Adótòṣì tí ìwọ àti Adótòṣì jọ máa mọ sàárì àwọn ọmọ ẹ ó ní pé ìwọ àtọmọ ò ní nísinmi tó máa fi kú ok mo gbọ́. níbi tó lẹ́nu ìfọ̀kùn tọ́lá ò fẹ́ bá tiẹ̀ jẹ́ sá. tọ́lá ò fẹ́ bá tiẹ̀ jẹ́. ní kájọ́ fún ẹ tó ọ̀hún ní ìfẹ́ sọ̀rọ̀. ó lè ọlọ́pàá olùdarí tó lọ́ ń gbé bẹ̀. níbi wọn náà lè kọ́ bí àti torí Lizzy gangan ni mo ṣe tó bá fẹ́ gbọ́ mẹ́. torí Lizzy ló ṣe rìkọ́dù láti. ìtorí ta ni ẹni tó rìkọ́dù Mohbad ìtorí ta ló ṣe rìkọ́dù ẹ máa gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ìtorí ẹni tí Fọlá ṣe sọ pé òun rìkọ́dù Mr. Lawal ẹ jẹ́ ká tún gbọ́. ó lè ọlọ́pàá olùdarí tó lọ́ ń gbé bẹ̀. ok ó ti mọ̀ pé ó máa ń lọ sọ́dọ̀ mi tẹ́lẹ̀ dáadáa
Fọlá ìwọ àti Adótòṣì ẹ ti mọ̀ wípé Alhaji máa ń wá sọ́dọ̀ mi dáadáa so nígbà tó wá ń gbé lọ́dọ̀ mi lẹ ṣe fẹ́ pa kẹfùkú ẹ̀kọ́ mi lọ́rùn má gbọ́ ìtorí kí ni mò ń bọ̀ má gbọ́ nǹkan tó sọ mi báyìí Fọlá hold on má gbọ́. mi ìfẹ́ sọ̀rọ̀ ọ̀dẹ̀ nígbà ọmọdé tó máa ń gbé bẹ̀. ok létọ̀ rí pé Mr. Lawal wá ń gbé lọ́dọ̀ Lizzy ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Mr. Lawal máa ń wá dáadáa sọ́dọ̀ Lizzy ó mọ̀ ok thank you mo kọ́kọ́ appreciate wípé o establish wípé Mr. Lawal máa ń wá sọ́dọ̀ mi dáadáa tẹ́lẹ̀ later ló wá discover wípé Mr. Lawal ti ń gbé ní ọ̀dọ̀ mi àbí ẹ̀kọ́ so nígbà tó ti wá rí pé Mr. Lawal ń gbé lọ́dọ̀ mi yẹn kí ló wá ṣe máa bọ̀ jẹ́ n tún gba sẹ́yìn díẹ̀ bọ̀. wọ́n fẹ́ sọ ẹ̀tọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ ọ̀dẹ̀ nígbà ọmọdé tó máa ń gbé bẹ̀. nígbà náà lè kọ́ bí a ti torí Lizzy gangan ni mo ṣe tó bá fẹ́ gbọ́ mẹ́rin Lizzy tó ń ìyẹn ni mo ṣe rèkọ́ọ̀dẹ̀. ìtorí ti tèmi ló ṣe record Mr. Lawal ìtorí ìta ni wọ́n ṣe record Mohbad àti ìyàwó ẹ̀. Me, I'm not feeling okay in my life again. I can tell you. For me, it was. That promise about pulling me. So Fọlá ẹni tó rán èèyàn kó lọ record Mohbad wá náà ló rán ìwọ kó lọ record Mr. Lawal nítorí tèmi ta ló fẹ́ pa nínú àwa méjèèjì ṣé Mr. Lawal ló fẹ́ pa ni àbí èmi ló fẹ́ pa ta ni Adótòṣì Gistlover instructor pé kó o pa nínú àwa méjèèjì. ìtorí ta ni gangan ṣé nítorí ikú Mohbad because Mohbad could predict his own death. Adótòṣì so you sent Fola to record Mr. Lawal because of me abi Adótòṣì you sent Fola to record Mr. Lawal because of me now Adótòṣì who is your target láti pa láàrin mi àti Mr. Lawal bó ṣe pa Mohbad ta ni target gangan ẹ mọ nǹkan tí mi kì í ṣe lọ fún ìyàwó Mohbad because script t'Adótòṣì kọ nínú family àwọn Mohbad ó kọ lọ́dọ̀ títí wa Ọlọ́run ló gbé èmi àti Mr. Lawal ró ẹnu Fọlá lẹ ti ń gbọ́ yìí mi kọ́ ni mo sọ ṣe rí everything tí mo sọ àwọn náà fún mi ní weapon mi ò kì í ṣe wèrè mi kì í ṣe olórí burúkú ẹ̀dá I cannot just wake up and be shouting Adótòṣì 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 every day no mi ṣe wèrè ṣe rí àwọn audio Fọlá kan wà tí mi ti gbé wá àwọn audio Fọlá kan fúnra rẹ̀ lórí kọdù fúnra ra Fọlá lórí kọdù now listen to this ẹ máa gbọ́ ohun tí Fọlá sọ ẹ gbọ́ ohun tí Fọlá sọ ṣe rí pé Fọlá establish nígbà yẹn pé òun mọ̀ pé Mr. Lawal máa ń wálé mi dáadáa even before marriage she established it ó ní later lòun gbọ́ pé ó gbé lọ́dọ̀ mi so nígbà tó ń gbé lọ́dọ̀ mi àbí ẹ máa gbọ́. later ó gbọ́ kó lọ ń gbé bẹ̀ Fọlá Adótòṣì ṣé nítorí ìlú òyìnbó tí Mohbad ń lọ lẹ ṣe palẹ̀ Mohbad mọ́ àbí nítorí wípé Mohbad ó ń ṣe bí ẹni tó ní obìnrin míì nílùú òyìnbó lẹ ṣe palẹ̀ mọ́ àbí nítorí pé ẹ fẹ́ kó stay sí under yín at the same time ẹ fẹ́ kó bá ọ̀gá ẹ̀ Adótòṣì jẹ́ ká gbọ́ ìtorí nǹkan tí Fọlá ṣe sọ wípé òun record Mr. Lawal máa gbọ́. wọ́n máa rí kọ́ọ̀dù àti torí Lizzy gangan ni mo ṣe tó bá fẹ́ gbọ́ mẹ́rin Lizzy tó ń ìyẹn ni mo ṣe rèkọ́ọ̀dù ẹ̀. tọ́ ẹ̀yin èèyàn wa ẹ ṣàdìgbò gbogbo evidences tí arábìnrin tí wọ́n ń pè ní Lizzy Anjorin tí ó sọ pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí ó sọ nípa arábìnrin tí wọ́n ń pè ní Ìyábọ̀ Òjó wípé
wọ́n jọ pàdé àpòpọ̀ ní pẹ̀lú ìyá Mohbad àti ìyàwó rẹ̀ tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu arákùnrin tí wọ́n ń pè ní Mohbad. Kí ni ẹ̀yin lérò? Nǹkan tí bá lérò tó bá jẹ́ pé òótọ́ ni arábìnrin tí wọ́n ń pè ní Lizzy Anjorin, tẹ́ bá rò pé òótọ́ ló ń sọ tàbí ẹ rò pé irọ́ ló ń pa, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ. Ìròyìn gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rí, ó dìgbà.